Káyégbọ́ ni mo mú títí gbọ́yìn láti kàn ní Jígí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn yìí. Ọkùnrin kan gbẹ̀mí ọmọ alábàágbé rẹ̀ ọmọ ọdún 4 ní ìpínlẹ̀ Enugu. Àwọn ènìyàn pàdánù ẹ̀mí wọn níbi ìjà tó wáyé láàrin àwọn àgbẹ̀ àti darandaran ní ìpínlẹ̀ Niger. Ọlọ́pàá mú àwọn afurasí olè méjì ní ìpínlẹ̀ Bauchi. Àwọn ọlọ́pàá ń wá àwọn agbébọn tó gbẹ̀mí ẹnìkan tí wọ́n tún gbé àwọn méjì mìíràn lọ ní ìpínlẹ̀ Nasarawa. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dókè lọ́hùn fún ìpolówó ọjà. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọkùnrin kan gbẹ̀mí ọmọ alábàágbé rẹ̀ ọmọ ọdún 4 ní ìpínlẹ̀ Enugu. Ọkùnrin ẹni 30 ọdún kan ní iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Enugu ti mú fún ẹ̀sùn pé ó gbẹ̀mí ọmọ alábàágbé rẹ̀ ọmọ ọdún 4. Ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ ní agbègbè Nsukka ní ìpínlẹ̀ Enugu ní alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá DSP Daniel Ndukwe fìdí rẹ̀ múlẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Ó ní ọkùnrin náà ló ṣekú pa ọmọdébìnrin kan Zinachukwu Ugwu nígbà tí ó ń sùn. Ó ní ọmọ náà ni wọ́n gbé lọ sí ilé ìwòsàn tí wọ́n sì ní ó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra tí wọ́n sì ti gbé e lọ sí ilé ìgbókùsí. Ó wá ní àfúrásì náà ni àwọn yóò mójú rẹ̀ bá ilé ẹjọ́ ní kété tí ìwádìí àwọn bá parí. Àwọn ènìyàn pàdánù ẹ̀mí wọn níbi ìjà tó wáyé láàrin àgbẹ̀ àti darandaran ní ìpínlẹ̀ Niger. Ìjà àjàkú akátá kan wáyé ní agbègbè Bakuta ní ìjọba ìbílẹ̀ Boso, èyí tí ó ti mú ẹ̀mí àìmọye ènìyàn lọ. Ìjà náà ló wáyé ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday láàrin àwọn ènìyàn Gayi àti àwọn darandaran tí ọ̀pọ̀ ènìyàn sì farapa tí ọ̀pọ̀ ilé sì ti di bíbàjẹ́. Ìjà náà ló bẹ̀rẹ̀ látàrí pípa tí àwọn darandaran pa ọ̀kan lára àwọn àgbẹ̀ ní agbègbè náà tí wọ́n pè ní Alhaji lẹ́yìn tí ó ní àwọn ẹran jẹ oko òun. Ẹ̀sùn yìí ni Alhaji mú lọ sí ọ̀dọ̀ olórí àwọn darandaran náà ní ìrọ̀lẹ́ ọjọ́ Ajé Monday tí kò sì darí padà wálé kí wọ́n tó rí òkú rẹ̀ nínú igbó kan ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà SP Wasiu Abiodun fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí ó sì ní ìwádìí tí ń lọ lọ́wọ́. Ọlọ́pàá mú afurasí olè méjì ní ìpínlẹ̀ Bauchi. Ikọ̀ ọlọ́pàá ti ìpínlẹ̀ Bauchi ti fi síta pé ọwọ́ àwọn ti ba àwọn afurasí olè méjì ní olú ìlú ìpínlẹ̀ náà. Nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday láti ẹnu alukoro wọn Ahmed Wakil sọ pé bí àwọn afurasí náà ṣe ń gbìyànjú láti júbà ehoro, ọwọ́ àwọn tẹ̀ méjì, Aliu tí wọ́n tún pè ní Jagaba ẹni ọdún 24 àti Abdulrahman Ibrahim tí wọ́n tún pè ní Abdul Umar ẹni ọdún 17 tí wọ́n dìjọ wá láti agbègbè Jahun ní ìpínlẹ̀ Bauchi. Alukoro náà ni wọ́n ti jẹ́wọ́ pé àwọn lọ́wọ́ nínú ìdigunjalè tó wáyé ní agbègbè náà. Ó ní àwọn ń tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí wọn. Àwọn ọlọ́pàá ń wá àwọn agbébọn tó gbẹ̀mí ẹnìkan tí wọ́n tún gbé àwọn méjì mìíràn lọ ní ìpínlẹ̀ Nasarawa. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Nasarawa ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí láti mú àwọn afurasí agbébọn tí wọ́n gbẹ̀mí ẹnìkan tí wọ́n tún gbé àwọn méjì lọ ní agbègbè Gadabuke ní ìjọba ìbílẹ̀ Toto ní ìpínlẹ̀ náà. Alukoro wọn Rahman Nansel ló sọ èyí di mímọ̀ ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Nansel ní àwọn agbébọn ló ya bo iléègbé ọkùnrin kan Agaba Yakubu ní ọjọ́ Ajé Monday tí wọ́n sì gbẹ̀mí lẹ́nu rẹ̀ tí wọ́n gbé àwọn méjì mìíràn lọ.
ó wá ní àwọn tí ń wá àwọn afurasí ọ̀hún báyìí láti fojú wọn ba ilé-ẹjọ́. Kò ní jù báyìí lọ lórí ìròyìn káyé gbọ́ fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí Olúwafúnmiláyọ̀ Adéṣewọ́ láti kànnì Jígí Alára. Káfíńrè pàdé o. Ètò tó máa ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.